A'udhu billahi minash shaitani rrajim. Bismillahir rahmanir rahim. Kọ́lọ́n kó jọ kó jẹ́ kí gbogbo ayé kí wọ́n gbọ́ mi yé lórí ẹ̀. Mi ì dẹ̀ fẹ́ jẹ́ kó gùn jù. Ṣé rí nígbà tí mo post fídíò àfáwà Abdul Mumin, mo dẹ̀ sọ síbẹ̀ wípé gbogbo ẹni tó bá mọ nǹkan tí mo lè ṣe kó fún mi ní gbìyànjú lórí ẹ̀ láti lè jẹ́ pé kí Ọlọ́run kó tọ́nà àlàáfíà. Ó wá bà mí nínú jẹ́ púpọ̀ gan pé n tó jí mi láàárọ̀ yìí kò ń ṣe nǹkan tó yẹ kó jíyàn, torí ó lágbára gan. Kí lágbára tó wà níbẹ̀ ni wípé èmi àtẹnìkan lájọ sọ̀rọ̀ tọ́rọ̀ wá débi wípé kì í ṣe àfáà yìí nìkan ló ń fèsì àwọn nǹkan kan tí ò lè sọ síta. Ẹni yìí wá ń sọ̀rọ̀ wípé kóun fún mi ní ẹyọ kan nípa àwọn tó já sí pé wọ́n ti ń sáàbò àwọn àfáà. Ẹ gbọ́ mi yé o, mi ò sọ wípé bẹ́ẹ̀ni yìí ṣe sọ yìí ló ṣe rí o, bọ́ ẹni tó bá lọ́rọ̀ ó lè jáde kó defend ara ẹ̀. Wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sáàbò àwọn àfáà kò sí ẹni rere nínú àwọn àfáà yẹn. Nígbà tó bá débi ọ̀rọ̀ owó àti ìtọ́jú àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn wọn àbáwọn tó ń tẹ̀lé wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó wá ń sọ̀rọ̀ àfáà oní Qurani. Wípé ọ̀rọ̀ kan sì máa jáde kí àfáà oní Qurani kó lọ gbìyànjú kó lọ palẹ̀mọ́ ara ẹ̀ lẹ̀, bọ̀ èmi ò ní pe àfáà yìí. Àjọ wà ní 24/7, àjọ wà nínú ìtìhádù ni, àjọ ń travel dáadáa, àjọ ń ṣe a lot of things, but he has never ń pé kó wá sọ wípé àbúrò àwẹ̀rù ẹ jáde ẹ lọ bá mi sọ nǹkan báyìí. So ibi tẹ́mi ti gbọ́ ọ̀rọ̀ ló jẹ́ kí mi jáde pé ọ̀rọ̀ kan wà ṣó yẹ kó jẹ́ yí pé for the years tí àfáà yìí fi serve, nítorí ọ̀rọ̀ táfáà yìí ń jáde sọ ó níye ọdún tó já sí pé àtìyàwó àtọmọ ó máa fi wọ́n lẹ̀ lórí pé ó ń serve ní o. Àwọ̀ mọ́tò bíi 3,000 àbí 4,000 àbí 5,000, a sun oorun ọjọ́ méjì mẹ́ta níta, a fi ìyàwó àtọmọ lẹ̀ sílé. Ó gba ọ̀tá lórí wípé ó ń defend, ó gba orúkọ. Èmi ò lè pèèyàn lórúkọ tí ò dá, gbogbo yín náà lẹ mọ àwọn orúkọ tí wọ́n ń fún àfáà oní Qurani, lórúkọ tí ìyá àti bàbá ò sọ, lórúkọ tó já sí pé tó bá di lọ́la ọmọ èèyàn ò gbọdọ̀ dé bá rẹ̀ pé bàbá ṣé orúkọ bàbá yín lẹ́ ń defend táwọn èèyàn kan fi ń sọ yín lórúkọ báyìí. Ó bá kírú ẹni bẹ́ẹ̀ wá ní challenge owó tí ò tó 300,000 naira. Subhanallah. Mo ò ní dárúkọ o, wọ́n sọ àwọn tí àáfàá yìí wá pè tọ́jọ́ wà tọ́jọ́ ń defend ara wọn. Ní mo ṣe máa ń sọ wípé ẹ má jẹ́ ká máa bára wa jà àjàdíjú, ẹ má jẹ́ ká máa bára wa jà àjàpájúdé. Èèyàn tó ṣe aburú lẹ́nu tó bá jà àjàdíjú tó bá di lọ́la tó bá ní nǹkan rí ṣe lọ́dọ̀ ẹ̀, àfà má jẹ́ ń tàn ẹ́ o ò lè rọ́nà àbáyọ. Àmọ́ òdodo ọ̀rọ̀ eléyìí èmi ò ní kẹ́ni kankan máa nílì mi o, mo ní kẹ́ni kankan máa jáde o, tí bá ti sọ tèmi nìyẹn. Àfáà yìí wà nínú okùn gbèsè. Ó débi wípé àwọn online kí wọ́n pè yẹn ni àfáà jẹ wọ́n ṣe ṣàlàyé fún mi, àlàyé tán ṣe nìyẹn. Àfáà tó wá ń sáàbù èèyàn tó ń lo ìmọ̀ ẹ̀, tó ń lo làákàyè ẹ̀, tó ń lo táìmù ẹ̀, tó ń lo ìjẹ́ èèyàn ẹ̀, tó wá lọ́tà gidi débi wípé ó níbi tó lè rìn sí. Ẹ̀yin náà jẹ́ àwò kó má wàá rí 250,000 àbí èlò náà pé bí i 200,000 kí torí kí má fi kún ní mọ́ kíní. Ẹ wá jẹ́ àwàwò Alifulani. Èmi ti sọ èmi ò lọ́tà mi ò lọ́rẹ̀ẹ́, kó wá pe Alifulani pé Alifulani ọ̀rọ̀ ti dójú ẹ o, kí la fẹ́ ṣe. Alifulani ló ṣe wá pé Alhaji Saheed Shittu. Alifulani ló ṣe wá pé Alhaji Saheed Shittu wípé bójú bá ti àfáà yìí gbogbo alójú tí wọ́n náà fẹ́ gbé picture ẹ̀ jáde. Ọ̀rọ̀ tí wọ́n ní Alhaji Saheed Shittu sọ yìí ó tóbi lẹ́mìí mi wípé tá a bá ń jà bíi ti kákúkọ́ ojú ò gbọdọ̀ ti oní Qurani. Subhanallah. Subhanallah. Ẹ̀yin náà wo ẹrù ọ̀rọ̀ yìí dáadáa, tó bá jẹ́ wọ ni ó nígbà owó yẹn kò fi save ìjọ mi ènìyàn ẹ, kò fi save orí ara ẹ, kò fi save image ara ẹ, ó nígbà tí ò nígbà. Saheed ló wá kó owó yìí ló wá kó lé. So nísìn tó bá jẹ́ pé àfáà lálù Qurani fúnra rẹ̀ ó wá jáde tán pé òun náà fẹ́ máa support Saheed. Ẹ máa sọ pé ó ti gbàbọ̀dé, ẹ máa sọ yí pé ó ti dalẹ̀. A ní ẹ yé ṣe Islam bí ẹgbẹ́ awo, ẹ yé ṣe Islam bí ẹgbẹ́ awo. A lot of àwọn tó ń tẹ̀lé àwọn àfáà ọlọ́run ti ẹ̀ ṣe èmi o kí ó tèmi ké ní àfáà kan ti fẹ́ ṣe múgùn fún. Àfáà lálù Qurani má bínú omi òpó múgùn o, tó bá dẹ̀ bínú kò lè nà mí, tó bá dẹ̀ fẹ́ nà mí ó máa jáde ó máa tún kéwù ni.
so kò lè sọ pé òkú bí ti máa gbà ó ṣe múgùn ni ẹ lè bá mi kọ́ọ̀tì bíbá yìí for how many years tó yẹ kó fi lé ìgbésí ayé ara ẹ Al-Qur'ani tó bá ń wo fídíò mi máa bínú o mo fẹ́ jẹ́ kó tiẹ̀ bínú gan bóyá kémi àti ẹ náà tún jọ bẹ̀rẹ̀ kájọ bẹ̀rẹ̀ àwọn àmọ̀pọ̀ ọmọ Mushin ó yàtọ̀ síra wọn bọ̀ kó má dàbí fọ́nbù múgùn ni ẹ múgùn gidi ní ìgbésí ayé tó yẹ kó lò gbogbo yín jáde wọ́n sọ̀rọ̀ sí kinní kan láwọn tó ní ọmọ tó níyàwó tó ní wọ́n ní ọmọ tó kéwú kí ló dé tí wọ́n lè máa ti àwọn ọmọ tí wọ́n jáde ẹ wá níṣòro àwọn tẹ́ wá ń bá fà nígbà náà lọ wọ́n máa pè mí lọ́la lójú méjì ni mí wọ́n fi gbogbo ọ̀rẹ́ yìí nísìnyí pé èmi tẹ́ pé lójú méjì sí wọ́n á ní fọkànbalẹ̀ ju anybody yín lọ ẹ̀yin náà wò ń ṣe lójú méjì èébú inú mi máa ń dùn ní tó bá ń pè mí bẹ́ẹ̀ àwọn tẹ́ wá ń defend wọn ò lè ràn yín lọ́wọ́ afa Al-Qur'ani wàláhì ká tiẹ̀ pàtẹ́lẹ́ tí afa yes tó yẹ kẹ́ fi lé ìgbésí ayé ara yín tó yẹ kó rí bẹ́ẹ̀ afa ẹ jáde tẹ́ ẹ bá jáde láti ṣe fídíò kẹ́ fi ṣe appreciation kò dáa o tó bá máa bu yín ẹ jẹ́ kó bu yín tó bá máa sọ̀rọ̀ sí yín ẹ jẹ́ kó sọ̀rọ̀ sí yín ẹ̀yin náà ẹ máa ka àwọn nǹkan ní gbogbo ìgbésí ayé tẹ́ fi serve ẹ máa ka nǹkan rí ẹ máa ka nǹkan rí àìmọye àfáà tó ń ṣílé àìmọye àfáà tó ń ra mọ́tò àìmọye àfáà tó dẹ̀ já sí pé àwọn ọmọ tó ń tẹ̀lé wọn tó ń forí gbọgbẹ́ tó ń forí fèsì ogun wọn ò lè tọ́ka sí nǹkan ẹyọ kan báyìí wípé nǹkan tẹ́ni yìí gbèsè ń gbèsè ayé mi lélẹ̀ èmi ò tiẹ̀ mọ kálẹ̀ mi ti mọ̀ ní pé ibi tó yẹn ti jáde tó wá ń sọ gbogbo eléyìí fún mi láàárọ̀ ìgbà àbúrò rẹ̀ ẹ má dara yín láàmú ọ̀rọ̀ yẹn dìpù gan wípé ọ̀rọ̀ múmínú ò ṣe dá sí ẹ lè rí yanjú wọn fi wá mú ọ̀rọ̀ ta Al-Qur'ani wá jíjáde tí mo dẹ̀ jáde mi ò jáde nítorí pẹ́nu mi gbọ́rọ̀ mo jáde ẹ̀ ọ̀bí máa ń sọ nìyẹn wọ́n tó bá dẹ̀ lẹ́nu mi gbọ́rọ̀ ó gba ọ̀rọ̀ náà nìyẹn mo jáde níjáde pé mo tún fi fídíò yìí gan save Al-Qur'ani ta Al-Qur'ani bá wo fídíò yìí dáadáa tó bá ro ọjọ́ iwájú torí ó lè di lọ́la ń sìn kọ́ gbé ọ̀rọ̀ owó yẹn jáde Al-Qur'ani ò ní lè defend ara ẹ̀ èmi ò dẹ̀ wá mí ní ẹ̀ báyìí mo bá dáadáa dọ́dọ̀ tó bá sọ wípé ó gba owó nítorí pé kó lè dà ìtì àdùn kí ló fẹ́ sọ sí tọ́dẹ̀ sẹ́ndì aláti jáde pé ọ̀ndì kíníkan ṣé wọ́n ti dá ìtì àdùlẹ̀ kí Al-Qur'ani fẹ́ fi proof ààrẹ ẹ máa ronú sọ̀rọ̀ tèmi mo ń ṣẹgbẹ́ yín mo ń ṣẹgbẹ́ gbogbo yín wo má jẹ́ lọ jìnnà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin ẹni tẹ́fẹ́ sanwó hajj tẹ́fẹ́ sanwó umura so a ṣe ń gbowó ní Alidawa investment limited fún hajj and umura kọ́lọ́n kò ṣe dáadáa fún wa online class ẹ̀yin tẹ́ ń fún wa lọ́mọ ọlọ́run ní jẹ́ kó rí àwọn ọmọ yẹn kú fún Al-Qur'an kọ́lọ́n kò ṣe ní rọrùn fún wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.